Bàbá Mohbad ti bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n má bínú pé òun tètè sin Mohbad. Ó tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tóun fi ní láti sin òkú Mohbad ní kíákíá. Mr. Lọ́ba tó jẹ́ bàbá Mohbad jẹ́ kó yé wa pé Mohbad sọ fóun nígbà tó wà láyé pé èèyàn ibi ni Naira Marley, bó tiẹ̀ jẹ́ wípé òun bá Naira Marley tó mú síbí tó ń bá ọmọ òun jẹun lọ́jọ́ tóun lọ sí ọ̀dọ̀ Naira Marley. Ó ní àmọ́ òun ò gba ọmọ òun gbọ́. Ẹ̀rí pé léyìí lágbára. Iṣẹ́ wà lọ́wọ́ àwọn òbí o. Gbogbo ẹni tó bá báni rìn kọ́ lọ̀rẹ́ ẹni, gbogbo ẹni tó bá sì ń báni jẹun ó lè pani. Ǹjẹ́ bàbá Mohbad wá ṣèwádìí lórí irú ènìyàn tí Naira Marley jẹ́ fúnra ẹ̀ láì ṣe pé ọmọ ẹ̀ sọ fún? Nígbà tá a bá rí pé ọmọ wa ń bá irú àwọn èèyàn kan rìn, ǹjẹ́ a ṣèwádìí lórí wọn láti mọ irú èèyàn tán jẹ́? Ìbáṣepọ̀ wo ló wà láàárín wọn? Ǹjẹ́ àwọn òbí wọ́n ṣiṣẹ́ lórí irú nǹkan báyìí? Ǹjẹ́ àwọn òbí mọ irú ènìyàn táwọn ọmọ wọn ń bá rìn? Welcome to Digi Naija, where we bring you latest stories. Remember to like, share and follow us. Bàbá Mohbad ti sọ̀rọ̀ rẹpẹtẹ lórí bí àwọn ọlọ́pàá ṣe kọ̀ láti fún ní report àti bí ààyè ò ṣe sí àti bí wọ́n ṣe ní kò sáàyè ní mọ́ṣúárì náà tó fi di pé ó ní láti sin òkú Mohbad ní kíákíá. Ó wá ṣàlàyé nípa bí Sam Larry náà ṣe bẹ̀rẹ̀ sí ní na Mohbad. Ó ní láti gbà yẹn ni Mohbad ti ń gbé nínú ìfòyà. Àmọ́ ìbéèrè tá a wá ń béèrè ní lọ́wọ́ bàbá yìí ni pé àwọn ìgbésẹ̀ wo ni wọ́n gbé nígbà tí gbogbo àwọn nǹkan yìí ṣẹlẹ̀, nígbà tí wọ́n rí pé Sam Larry ti bẹ̀rẹ̀ sí ní na Mohbad. Ẹ já gbọ́ ohun tí bàbá Mohbad sọ lórí ìdí tí wọ́n ṣe sin Mohbad ní kíákíá.
ká mú àwọn èèyàn pé ok àwa la wà ní bíbá yìí o tẹ́ǹtì bá wá ń ṣẹlẹ̀ ẹ bá wa pè wọ́n lọ́hùn o ọmọ mi dẹ̀ sọ pé òun bọ̀ lọ́dọ̀ mi so bó ṣe ń bọ̀ lọ́dọ̀ mi ó bá ra ráìsì dání ó lọ oríṣiríṣi nǹkan. so mo bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà kán bá mi wá ikú tó pọ̀ mọ́ yìí o. ìbéèrè tó wá yẹ ká béèrè báyìí ni pé ọ̀gá ọlọ́pàá wo ló kọ̀ tí ò fún wọn ní police report ǹjẹ́ wọ́n béèrè lọ́wọ́ ọlọ́pàá yìí kó ṣàlàyé ìdí tí wọ́n ṣe fún wọn ní police report àwọn investigation wo ló ṣe báwo ni wọ́n ṣe attend sí bàbá Mohbad àwọn ọlọ́pàá wo ló wà lórí iṣẹ́ lọ́jọ́ náà gbogbo àwọn ìwádìí yìí ló yẹ ká ṣe fínífíní kí ló dé tẹ́ ẹ̀ gba ọmọ yín gbọ́ bàbá Mohbad nígbà tó wá dé pé ẹ fẹ́ gbègbésẹ̀ tó jẹ́ pé ọjọ́ tí Mohbad wá tèrò pọ̀ lẹ́yìn ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad bóyá Mohbad ò bá má kú o èyí tí wá jẹ́ ká mọ̀ wípé oríṣiríṣi ìwà burúkú ló wà lọ́wọ́ àwọn tí wọ́n pera wọn celebrity ní báyìí ó wá yẹ káwọn èèyàn máa ṣèwádìí dáadáa kó máa ṣèwádìí àwọn celebrity tó wà nítorí pé oríṣiríṣi làwọn èèyàn tó pera wọn celebrity àmọ́ èèyàn ibi ni wọ́n gbogbo àwọn olórin tó bá ń dìde tó fẹ́ sign up under record label kó ṣèwádìí dáadáa o kó ní lọ́ọ̀yà kí wọ́n mọrú èèyàn tí wọ́n fẹ́ sign up pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wá kù báyìí ó kù sọ́wọ́ ìjọba o ó kù sọ́wọ́ àwọn ọlọ́pàá bí wọ́n ṣe máa ṣe investigation tó dánmọ́rán tá a máa mọ gbogbo àwọn ohun tó ṣẹlẹ̀ gbogbo ohun tó wà lókùnkùn tó máa bọ́ sí mọ́lẹ̀ ẹ jẹ́ ká mọ ohun tẹ́ ẹ rò nípa gbogbo ètí bàbá Mohbad sọ yìí remember to like share and follow us drop your comment this is Digi Naija thanks for watching bye for now.